ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò. ẹ bá ti mọ̀ wípé àwọn Nigerians á máa kú ẹ nílẹ̀ secure life wa pé security Nigeria yẹn guarantee ẹ kọ̀wé fipò sílẹ̀ to serve Nigeria is not by force. ìlú Yawota la wà yìí, ọ̀kan lára ìlú tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire. Tẹ́ bá wo àárín ìlú ẹ rí i pé àárín ìlú dá lọ gan. Ìṣẹ̀lẹ̀ ibi ni ó ti pọ̀jù tí wọ́n ti kó àwọn ènìyàn. Ẹ rí àwọn ènìyàn ẹrù kan tó ní wọ́n ti fẹ́ kó kúrò nílùú. Ẹ dákun à má ẹ̀yin ni wọ́n. ọmọ tàbí tó yàn kó níbi. kí lórúkọ yín. àṣìṣe àgbà tí ń kọ mí. ẹ á rí i pé ẹ ti ń kó ẹrù lọ sí. ṣé ẹrù ti tèmi àwọn kan ló kẹrù wà láti tàbí kó lọ. ẹ̀wọ̀n kó kúrò nílùú àgbẹ̀. kó kúrò nílùú àwọn tá a fúnra wà nínú ìlú yìí fẹ́ kó dúkìá wa kan mú wa lọ. ọgbà Yawota ni. Yawota ní bẹ́ẹ̀ ni nínú sukùl wọn ti lọ kó wọn ọmọ sáájú tí ọmọ ọdún kààbọ̀ ọmọ ọdún méjì kí lọ́wọ́ gbà wá kí wọ́n sàánú wa orí wọ́n ti sẹ́ndì ìyàwó wa tó gbé lọ wọ́n ti sẹ́ndì ẹ̀sìn wa tí nínú ẹ̀sẹ̀ tí látànù kí wọ́n pa kí wọ́n dáàbò wọn bá fún wọn wálẹ̀ wọ́n àti lẹ́nu tó pa láàárọ̀ ìlú iṣẹ́ tí wọ́n jọ wọ́n mọ́pò náà wọ́n dárí jìn wá wọ́n sàánú wa wọ́n fẹ́ pàdé lọ́wọ́ wa ni kí wọ́n fi wọn ká kúrò nínú ìlú káfíńtì. ẹ̀yin ará lé fídíò tí àjọ wò tán yìí ìlú Yawota níjọba ìbílẹ̀ Oríire ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn lámàjọ wò tán yìí o a kú àtẹ̀mọ́ra a kú àṣẹyìndè a kú àmúmọ́ra láti bí àná àbíjẹta òun náà ni ọ̀rọ̀ yìí tó ti ń di onífífò káàkiri everywhere ló ti ń lọ kò jẹ́ tuntun náà anyways and bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn ẹbí olóògbé yìí ìyẹn bàbá tí wọ́n sáré yáwọ́ pa yìí wọ́n ti padà tẹ àtẹ̀jíṣẹ́ sórí social media wí kí àwọn èèyàn kí wọ́n jọ kí wọ́n yé post ẹ̀ mọ́ ìyẹn fídíò alàgbà Mr. Michael Oyedokun right ìyẹn tó jẹ́ olùkọ́ ní iléèwé kan ní Yawota nípínlẹ̀ Ọ̀yọ́ kábíyèsí Olódùmarè ha nǹkan mà ṣe o ẹ jẹ́ kí n rọ gbogbo àwa tí a jẹ́ bloggers àwa content creators tí à ń lo kìíní yìí bóyá for now ká má fi taratara post fídíò bí wọ́n ṣe dú màí mọ́ bí wọ́n ṣe gbé ọ̀bẹ sí màí lọ́rùn kìíní ọ̀hún ò ṣe é wò ẹ jẹ́ ká wo tàwọn ọmọ kéékèèké wa náà tí wọ́n ń lo Android kìíní ẹ wà shocking gan kò ṣe é wò ó lágbára díẹ̀ ẹ má jẹ́ ká a lè lo àwòrán máa yẹn ká dẹ̀ fi pass the information wa across to the government to the entire Nigeria àmọ́ that particular video ó wà scary o láti máa tún rú ẹ̀ wò tún wò then ó mà ṣe o tàlàrí bá wí báyìí níbi ọ̀rọ̀ yìí tí alàgbà Michael lárí o tí àwọn ajínigbé tí wọ́n yáwọ́ sáré pa nínú igbó wọ́n kó àwọn ọmọ kéékèèké nínú ìwádìí ọmọ ọdún méjì wà náà ọmọ tí wọ́n kó ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin torí Ọlọ́run mo fẹ́ bi wá báwọn náà ṣe kó wọn wọ gbóná ṣé àwọn pé ọ̀kadà làwọn arábí ń gùn ṣé wọ́n máa di àwọn ọmọ yẹn náà sórí báìkì ni nígbà tí wọ́n wọ gbó tán ṣé wọ́n máa wọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa wọ́ àwọn ọmọ yẹn ńlẹ̀ ẹ ìmájì bí àwọn ọmọ yẹn ṣe máa sun ẹkún àwọn ọmọ kéékèèké yìí ẹ wo bọ́n ṣe máa ké torí kò sí ìyá wọn ń bẹ̀ kò sí bàbá wọn ń bẹ̀ kò sẹ́bí wọn kankan ń bẹ̀ o ní táìmù yìí níbo náà kó wọn lọ́nu gbó mo fẹ́ béèrè tí mi bá ṣe mistake last Friday ní kíní ti ọkọ̀ báyìí kábíyèsí Olódùmarè ìní dẹ̀ ní 18 àbí 19 hey ba hey kí làwọn ọmọ yẹn ń jẹ nínú igbó ṣé àwa concerned about that níbo làwọn ọmọ yẹn ń sùn mo rí tíjà kan nínú àwọn tọ́jọ́ kó lọ ìkọ́pọ̀ ọmọ sẹ́yìn àti bóyá proprietress yes tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìbílẹ̀ ìpínlẹ̀ àti gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n kó owó kalẹ̀ kí wọ́n lè fi wọ́n lẹ̀ kó lè dóòlà ẹ̀mí wọn kábíyèsí Olódùmarè tálàṣẹ náà Nàìjíríà hey tí Mr. Michael nìkan la rí sẹ́mọ́yé àwọn èèyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n dú tí wọ́n ti gbẹ̀mí wọn lórílẹ̀‐èdè àkàmọ́yé àwọn èèyàn lókè ọya bẹ́ẹ̀ ní eastern part of Nigeria tápá abílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ torí pé ó súnmọ́ wa ó jẹ́ ilẹ̀ wa ó jẹ́ kó bu ara wa má sọ gidi ó jẹ́ kó ká wa lára àkàmọ́yé àwọn kọ́pà agùnbánirọ̀ ni wọ́n ti wọlé lójú ọ̀nà àkàmọ́yé àwọn ọmọ skul ọjọ́ wo ni John ṣe John Nuru àbí lórúkọ bọ́ọ̀ yìí
tó wà ní University of Port Harcourt tí wọ́n nànà tí wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀. Kábíyèsí Olódùmarè, ẹ wá mú ọ̀bẹ ẹ wá gbé sí màá lọ́rùn láti ṣẹ̀ràn ọdún. Wọ́n tún wá ní god wọ́n ya fídíò ẹ̀ wọ́n tún post ẹ̀ síta pé kẹ́yìn gọ́ọ̀mẹ̀ lè rí. Ẹjọ́ ta ni wọ́n ń pẹ́pẹ́, àwọn òun náà ń pẹ́pẹ́ pẹ̀lú èèyàn pípa náà, ṣáwa èèyàn náà ń pẹ́pẹ́ ni àbí gọ́ọ̀mẹ̀ntì náà ń pẹ́pẹ́? My question to you, the government. No, kí lẹ̀ ń celebrate ẹ̀yin ìjọba wa? No, ṣé ẹ̀ ń celebrate success àwọn kidnappers, bandits tí wọ́n gbà àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń pa wọ́n? Wọ́n àti ẹ̀kẹ́ owó mi lérò wípé wọ́n rẹ́dí àti gba ransom fún máa tó jẹ́ teacher yìí, wọ́n pa straight ni. Dẹ̀ kí ló fún possibility pa ọmọ yẹn máa pé padà? Àwọn ọmọ yẹn ṣe é rò pọ́n máa pé padà ṣá? Kí ni tó fà gan? Adẹ̀ pariwo akékèké ayányányán o, ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbé mú ọgbà, ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń bọ̀bọ̀bọ̀ tí wọ́n fi travel tí wọ́n fi wọ ìpínlẹ̀ Kwara, wọ́n wọ Kwara successfully. Wọ́n sọ tẹ́ ní àwọn agbègbè ìpínlẹ̀ Kwara, adẹ̀sùn lọ, adẹ̀sàsùpìyè, ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀sùn lọ, àfẹjọ́rírò, àfiwà ọ̀tẹ̀, tẹ̀mbẹ̀lẹ̀kún, àfi ká máa jẹra wa lọ́sẹ̀, èmi jù ẹ lọ, yóò jù ẹ lọ, ìgbéraga òfò. Ẹ̀yọ́ ọmọ Yorùbá kíní dẹ̀ escalate, wọ́n dẹ̀ wọlé láti inú Kwara, wọ́n dẹ̀ wọ Ọ̀yọ́. Ìbò náà pè lọ́yọ́, ilẹ̀ Yorùbá nìyẹn. Ó mì wípé wọ́n kàn fi Kwara, wọ́n fi ibẹ̀ yẹn ṣe báńdì pé ó yá káwọn kan fi yẹn linkin wọlé. Adẹ̀ ń wò ṣé kò sáwọn agbófinró ní Kwara ni? Kí ló dé tí kíní ò wà block láti Kwara? Kò sọ́lọ́pàá Kwara, kò sí army. Ẹjọ́ I have a question, kí ni ládùjọ́rí army barrack ta ní gan? Kí ni ládùjọ́rí àwọn navy? Kí lórúkọ àwọn ilé tó ń fò lókè? Kí ni kókó yín gan náà? Ẹ gbàgbé o pàjẹ́ bàlẹ́rù kò sí tí ó pàgbà tá ní pápó lórí ẹ̀ níbi tá a dé yìí kó ní kálukú ló platform ẹ̀ láti sọ̀rọ̀ ni we just have to speak out this time. Kí ni ládùjọ́rí army barrack navy barrack? Kí ni àgọ́ ọlọ́pàá? Kí ni kókó gan? Police division headquarter ọlọ́pàá kí ni kókó gan? Kí ni kókó gan? Gbogbo èèyàn tó ní platform sí ẹ̀ sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bó ṣe máa ṣe another video fáwọn kan tó yẹ kó sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n fi wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́. Now kí ni distance tó wà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn àti Èkó? Ṣé ẹ rí pé wọ́n ti wọlé inú igbó ńlá dẹ̀ ni wọ́n ń gbà? Bẹ́ẹ̀ ni ní àti ayébáyé Fúlàní forest ni wọ́n ń gbé, wọ́n fi bẹ́ẹ̀ gbé nù lú. Now kí ló dé tí security wa tí wing ẹ̀ ò spread wọ inú igbó wa, àwọn forest wa, kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kọ́ wà bẹ́ẹ̀? Kábíyèsí Olódùmarè. My question is this: tabarẹ́ anybody tó ń wo fídíò yìí tẹ bá lè sọ kankan pàtó tá a ṣe fún àwọn ará bí sáwọn Fúlàní ni? Níbo làwọn people yìí ti wá gan-an? Kí ni wọ́n fẹ́ gbà gangan? What do they want from this nation? What exactly do they want from this land? Tó fi pa àwọn èèyàn. Tí ò bá kàn ẹ̀yin olórí látòrí president sí dé local government, tẹ bá ní kò kàn yín ó ń pọ̀ wá kẹni tí ó kàn yín, ó máa kàn yàn kan tó kàn yín. Torí màkànmàkàn lóye bí iná bá ń jó koríko ilẹ̀, iná yẹn máa jó máa dájà gbé. Kábíyèsí Olódùmarè, èmi náà lẹ́bi tálámọ̀ tó kàn. Ẹ̀dẹ̀ ṣe yàn dẹ́ran ọdún, ẹ̀dẹ̀ ń dùn. Ha! Ọlọ́run o, gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń wò, torí mi rò pé gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ wípé àwọn ò sí lórí social media. Yes, Mr. President, ẹ bá ní media aid now. Mr. President cannot tell us he does not have a media aid. Tó máa máa rí àwọn kinní wọ̀nyí, ẹ̀dẹ̀ sí bẹ́ẹ̀ pẹ́ ń sọjú nù. Oh my God, second term yẹn lẹ́yìn wà after. Primary elections yẹn lẹ́ ń lé kiri, gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn play yín nílẹ̀ focus lé lórí. Wọ́n jíyàn pa yìí sìn, ọ̀tọ̀ níbi tí concentration wà, ọ̀tọ̀ níbi tó yẹ kẹ́ concentrate lé lórí. Hey, pápá ò bá ṣe sán ọmọ padà kalérí ni ò kí ní bá bẹ́ẹ̀bù ó máa yíwọ́ tó bá yá o. Tó bá yá, tó bá pẹ́, tó bá yá, ọ̀rọ̀ kidnapping yìí ó máa di ntí, ó máa gbilẹ̀, tó máa di tààrọ́mọdọ́mọ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì. My question again sẹ́, ẹ wá sí comment section. Kí ni nǹkan táwọn ajínigbé yìí ń wá nílẹ̀ Yorùbá gangan? Ṣé land grabbing àbí? Sọ fẹ́ gbalẹ̀ ni? Ẹ wá dẹ̀ sọ kó ní kálukú, a dẹ̀ fi bẹ́lẹ̀ nígbà táwọn gọ́ọ̀mẹ̀ntì ò sọ̀rọ̀. Níbi tí mo wà yìí, tọ́gbẹ́ bí ilẹ̀ fẹ́ gbà níbi táwa wà yìí, ẹ tètè jẹ́ ká mọ̀ wípé ẹ fẹ́ gbà bí táwa yìí o, kémi káwọn fámìlì mi kúrò bí ká dé fáìn wẹ̀ wá. Ìtẹ́ fi máa gbẹ̀mí èèyàn kẹ́ tó gbalẹ̀. Ṣé land grabbing ni? What do they want? Why are they killing people? Why tó ń pààyàn báyìí, tó ń gbẹ̀mí àwọn èèyàn báyìí? Ẹ dẹ̀ sọ̀rọ̀. Gbogbo ẹni tó yẹ kó sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ẹ̀yin olóṣèlú ẹ dẹ̀ dákẹ́. You are running it and scatter for your second term. Kò lè work. Ẹ̀yin náà lè fi ìrònú, ẹ lè fi ìfọkànbalẹ̀, ẹ lè fi ṣèjọba. Àfi kẹ́ ṣe ń tó tọ́ lásìkò tó yẹ. Bẹ́ẹ̀ ni, torí pé lẹ́yìn tẹ́ bá kúrò ńbẹ̀ tán, a day is coming.
you will not be there. A day will come after you. Bó fẹ́ kẹ́yìn olórí mọ̀ bẹ́ẹ̀ o. A day is coming, a day shall come after you. Ẹ̀yin lẹ́lẹ̀ ní ẹ̀rùn tí ọ̀la dáadáa. Kí ni tẹ́ ń fẹ́ ẹ̀yin bandit? Ẹ̀yin kidnapper kí ni tẹ́ ń wá gangan? Ẹ fẹ́ gbalẹ̀. Àbẹ́ tí notice wípé raw gold wà nílẹ̀ ibì kan nílẹ̀ Yorùbá tẹ́ fẹ́ lọ máa wú àbí? Ẹ̀ẹ́dẹ̀ sọ́kẹ́ lọ máa wú. Ẹ̀yin gbàyàn mọ́. Government, ẹ̀yin olórí wa, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù àtúbọ̀tán. Àwọn president another. President another. Ọ̀pọ̀lọpọ̀ tí ó ti kú náà president wà lórí ààrẹ kò dìde bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù. Kìkì tí mi lè mi á fi máa gbọ́ kì yóò yálé mi láṣẹ ló Olódùmarè. Àbúrò ní wọlé kàn mí, kò ní wọlé tọ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń wò mí lọ́sàn-án ìní láṣẹ ló Olódùmarè. Ẹ jẹ́ ká guide up gbogbo ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká guide up. Ẹ má sún àsopìyè mọ́, tẹ bá ti fẹ́ sojú kan ní kẹ́ máa dì. Wọ́n ti wọlé o, wọ́n ti wọlé o. Ẹ gbọ́ fídíò yìí kẹ́ gbọ́ délẹ̀. Tápá ò bá ṣe sọ àká lórí ni àkókò joyè ó sàn jẹnu mi ò kálù. Ẹ jẹ́ n gbé fídíò pásítọ̀ tá fi bẹ̀rẹ̀ fídíò yìí kí n gbé wá kí n máa fi dágbére. Ẹ like fídíò yìí, ẹ subscribe sí Reliable TV. A máa mú wá back to back fún yín. Ẹ wá sí comment section kẹ́ sọ view yín. Yes, níbi tó dé ìyá máa sọ̀rọ̀ fúnra wa ni. Ẹ gbọ́ pásítọ̀ yìí náà kẹ́ wá bá mi dá sí. Ẹ share fídíò yìí, ẹ bá mi share. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn olórí, ẹ share kẹ́ pín kẹ́ drop comment yín and you like it. Ẹ jẹ́ ká lọ gbọ́ fídíò yẹn. Tẹ́ ẹ bá ti mọ̀ wípé àwọn Nigerians á máa kú ẹ ní lè secure life wa pé security Nigeria ẹ guarantee ẹ kọ̀wé fipò sílẹ̀. To serve Nigeria is not by force. Committee ìrìntọ́ you are there sir ẹ mọ òótọ́ ẹ lè ṣe tẹ́ bá ní lọ́kàn láti ṣe àwọn tẹ́ kọ́ mọ́ra yìí ó lè ní gbogbo wọn. Ẹnìkan ṣoṣo ní religion leader tó ń sọ òótọ́ ó dẹ̀ ti kú, Baba Muyideen Bello. Lẹ́yìn Baba Muyideen Bello every religion leader tó kù ó lè ní gbogbo wa.